wait. I'm not even paying. I need to say the pieces of my mind. Kill off any audacity to talk to people anyhow. You talk to your mother anyhow. I brought you for joy you lot you. And now you're telling me I am disgusting. And what can you create? If something is wrong with you, you need to check yourself. Hello, Toy. Oh no, do you want to kill me? What is this now? Mommy Adishewa. She looks so ugly, just like her daughter. Sorry, sir. O ní bílí pé àfi bí pé o ti fẹ́ kí irú kan báyẹn kó ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀. He has shown himself as a noticeable enemy. Kí ló expect? Get this man out of my sight! Kote, Mom Bully, I do call her all sort of names. I call her dark. I call her so many things I'm not even proud of. She's just an embodiment of more than a woman. Like, what the hell is wrong with you? That's where she belongs! Ewa, I've had a very long day. I'm not ready for you. Now, what about Ṣé ọ̀rọ̀ yìí àbí nǹkan mi? A máa pọ̀rọ̀ ìlówó ò láró ni. Ṣé nǹkan bí wà ní ọ̀rọ̀ ìwọ àti ọ̀rẹ́ yìí ni? Búbọ̀ yìí kí ló sọ bó ṣẹlẹ̀ láàrin wa? Wo obìnrin ó rẹ̀ mí o. Dáàdì ẹ̀ ń gbọ́. Mo wà lókè sá. Lọ sọ fún pé mi sí àrùn. Kò sí ilé náà nìyẹn. Ó wá dójú tì mí lójú àwọn ọ̀rẹ́ wa tó kù tó fi pójú mi àjẹ ojú mi náà ti já bẹ́ẹ̀ sí. Kò sí nǹkan tá a mú wáyé, kò sí nǹkan tá a fẹ́ mú lọ. Kí ni nǹkan tí ò bá ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ láàrin wa àtọ̀rẹ́ tó lè sọ? Èyí kò lè sọ pé ká má lówó, ṣùgbọ́n mo fẹ́ ká ẹwọ́ sí o. Èyí kò lè lọ́wọ́. Kò ṣẹlẹ̀ tó kàn mí. Ṣé ewédú wà? Ewédú wà. Ewédú wà. Ewédú wà, ẹ̀gúsí wà. Èmi náà mí sí ẹ. Kí ló ṣe? Ẹ̀fọ́. Mo like ẹ̀fọ́. Níbi iṣẹ́ yẹn, wọ́n fẹ́ fi ewédú ṣe mí léṣe. Imagine. Ewédú nìkan ló ń sè fún mi bẹ́ẹ̀. Ẹ̀fọ́ nìkan ni mi máa rò fún bí báyìí. Àjò, ṣáyé ló dẹ̀ ń jẹ yìí. Òótọ́ díẹ̀ báyìí, ó máa ń wà nínú irọ́ nígbà. Ẹ lọ fọkàn balẹ̀ yín lọ́kàn. Ṣé ẹ̀yin nìkan lè wà nínú ibiṣẹ́ yín ni? Èmi nìkan náà mo lè ṣiṣẹ́ yẹn. Mo ṣàríbi tọ́rọ̀ yìí ń lọ rẹ̀ o. Ó tún ti kọ̀yìn sí mi àbí? Ókè, nǹkan tó ní kó máa ṣe fúnyàwó ilé ẹ̀ rẹ̀. Ó tún lọ sí Àbújá lọ́la, ó tún kọ̀yìn sí mi sùn, àbí? Ọ̀nkọ́ Adébíyì wà lórí àìsàn báyìí ní ọ̀sìpìtì. Ọkọ mi ò yọjú sí wọn. No matter nǹkan tó lè ṣẹlẹ̀, ṣé tẹ bá ń jà ṣe fi kẹ́kẹ́ kú ni? Ẹ̀rù kú tó pa ikú kó parọ́ àwa ìdáhùn. Ẹ̀sẹ̀ tá la wá. Kò jọ́ lálẹ́ yìí, bọ́lẹ̀ ìdógún kó dogun, bọ́lẹ̀ ìjìjà kó dìjà ní àmàjọ ṣe lẹ́nu. Nígbà wọn bá kọ̀yìn sí mi, tó bá fi Àbújá, Ọlọ́run jẹ́. Lórí àgbàkodo ohun tó ṣe ní kàyéfì ohun tó kọjá òye ẹni o ó mọ̀ ń bẹ lábẹ́ ọ̀run o ìrírí ńlá mọ̀ ní o ìrírí ńlá mọ̀ rèé o àgbàkodo ìrírí rẹ̀ ó mọ̀mọ́ ṣe ní kàyéfì o ìrírí rẹ̀ ó kọjá òye ènìyàn ìrírí rẹ̀ ìrírí rẹ̀ ohun tẹ́rí lẹ́rí ohun tẹ́ mọ̀ lẹ́mọ̀. Ṣẹ̀wẹ̀rẹ̀ ṣẹ̀wẹ̀rẹ̀. Kúdé mi ìrèlé ọkọ. Ṣẹ̀wẹ̀rẹ̀ ṣẹ̀wẹ̀rẹ̀. Mèrè ayé mèrè ọ̀run. Ṣẹ̀wẹ̀rẹ̀ ṣẹ̀wẹ̀rẹ̀. Bọ́lá délé ọkọ wà bímọ rẹ̀. Ṣẹ̀wẹ̀rẹ̀ ṣẹ̀wẹ̀rẹ̀. Ẹni bá fojú dìyà àríjà wa. Ṣẹ̀wẹ̀rẹ̀ ṣẹ̀wẹ̀rẹ̀. Ẹni bá fojú dìwà àríjà wa. Ṣẹ̀wẹ̀rẹ̀ ṣẹ̀wẹ̀rẹ̀. Mèrè ayé
ṣàjọyọ̀ o. Ìrẹ́ akárí gbogbo. Àṣẹ. Aládé ọ̀run. Kúdèrè. Lẹ́yìn májẹ̀mú tẹ́ ẹ dá yìí, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dalẹ̀ o. Májẹ̀mú yìí ó wà láàárín ẹ̀yin méjèèjì, láàárín àwọn eléré ọmọ àti Elédùmarè tó dá gbogbo wa. Ẹ ò gbọ́dọ̀ dalẹ̀ o. Ẹ ò gbọ́dọ̀ dalẹ̀ o. Ẹni bá fojú diwà níjà wa. Ṣẹ̀wẹ̀rẹ̀ ṣẹ̀wẹ̀rẹ̀. Èmèrè ayé èmèrè ọ̀run. Ṣẹ̀wẹ̀rẹ̀ ṣẹ̀wẹ̀rẹ̀. Mo bá délé ọkọ wa bímọ lé. Ṣẹ̀wẹ̀rẹ̀ ṣẹ̀wẹ̀rẹ̀. Aládé ọ̀run, ó ṣe fún gbogbo àtìlẹ́yìn àti ìfẹ́ tó fi hàn mí. Lágbára Èdùmàrè, a pẹ́ fúnra wa. Àṣẹ Èdùmàrè. Aládé ọ̀run, ọ̀rọ̀ kan wà tó ń gbé mi nínú tí mo fẹ́ sọ fún ẹ ká tó ṣe ìgbéyàwó. Bí ọ̀rọ̀ wo ló wá ń gbé ẹ nínú? Mi ò fẹ́ sọ lọ́nà tó máa fi bí ẹnu ni. Ó dẹ̀rìn. Ọ̀rọ̀ wo ló fẹ́ sọ tó fẹ́ bí mi nù? Lẹ́yìn ìgbéyàwó èmi àti ẹ, ayọ̀ ló yẹ kó máa tẹ̀lé wá kiri. Àti wípé ọ̀rọ̀ tó ń sọ yìí, o ò ṣe sọ lójú ọ̀rọ̀ níbi tó máa ti yé mi. Má fòdì ọ̀rọ̀ bá mi sọ. Aládé ọ̀run, gẹ́gẹ́ bí o ti mọ̀ pé máa ń fún àwọn ògo wẹrẹ eléré ọ̀run láti lọ tọ́lé ayé wò. Bó ṣe jẹ́ ìgbà tíntínní, èmi náà fẹ́ lọ tọ́lé ayé, mo fẹ́ wò báyé ṣe rí. Ó dẹ̀rìn. Aládé ọ̀run. Ọ̀rọ̀ tí ò nítumọ̀ ló ń bá mi sọ. Àlá tí ò lè ṣẹ ló ń béèrè fún. Ààyè tí mi ò ní gbìyànjú àti fún ẹ ló ń tọrọ fún. Òde ayé. Kí ló ń pè lóde ayé? Àwọn wo ló ń gbé lóde ayé? Wò. Ẹ̀yin ń rò pé ayé dùn ni. Ayé dùn síbi ìkorò ni. Báyé ṣe dùn tó ìkorò ló ń parí ẹ̀. Àárín àwọn agbede méjì ọ̀run ayé yìí nìkan lọ́lọ́run ṣẹ̀dá adùn sí, tí ò dẹ̀ sí ìkorò níbẹ̀. Má tún sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ́, kò dé rìn. Aládé ọ̀run, jọ̀ọ́, bó tiẹ̀ jẹ́ gbà díẹ̀, mi ní dalẹ̀ májẹ̀mú tó wà láàrin àwọn méjèèjì. Ò ń ṣe láwàdà ni àbò tó ló ń sọ. Èmi rò pé lẹ́yìn ìgbéyàwó èmi àti ẹ̀yẹ ká máa ronú bá ṣe bímọ ni. Dúró ná, ṣé o tì mí wọnú ìgbéyàwó láti banú mi jẹ́ ni? Ìgbádùn wo ló fẹ́ kí n wá rí nígbà tó bá lọ sóde ayé? Má fi nù mí, torí pé ọ̀rọ̀ sọkúsọ. Ọ̀rọ̀ tí etí ò gbọ́dọ̀ gbọ́ kó tó di pé inú máa bàjẹ́. Òun lọ̀rọ̀ tó ń sọ. Kúdẹ̀rí. Má jẹ́ ká fi ìbànújẹ́ àti ẹkún ká fi bẹ̀rẹ̀ ìgbéyàwó wa. Ayọ̀ ló yẹ kó jẹ́. Má fi wẹ́ lọ wọn láyé kó sáyé. Ó ṣàmì. Ìrírí ńlá mọ̀ọ́mọ́ Jọ̀ọ́. lè jẹ́ o. Bàbá túṣu désàlẹ̀ kòkó. Ò bá dẹ̀ ṣe sùúrù kó gbọ́n táládé Àmọ̀lé ọ̀hún tí sọ. yóò yẹ ká rí. Ẹ mọ́mọ́ tú o, kò ṣe tú o. Ẹ mọ́mọ́ tú o, ó kọjá òye wa o. Mo ní ẹ mọ́ tú o, kò mọ̀ ṣe tú o. Ẹ mọ́mọ́ tú o. Hey, calm down. Ṣé rí gbogbo ariwo tẹ́ ń pa ìkọ́ ló máa solve problem o. At this point, àdúrà ní kẹ̀kọ́ máa ṣe o. Àdúrà ní. Ṣó bá yín sọ̀rọ̀ sọ, ṣó ohun tó sọ̀rọ̀. Ó máa wà okay. Ó máa wà.
jẹ́ kí ọ̀rọ̀ Kúdẹ̀rín bí ẹnu. Ìwọ náà ṣàmọ̀ wípé kò sẹ́ni tó di ayé òun. Àmọ́ wọn ò kí ń mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jèjì lọ. Àbí? Kí ló wà lóde ayé òun gan-an tí ò sí lágbede méjì ọ̀hún tá a wà yìí? Àmọ́ wọn ò kí ń mọ̀. Àfi tójú wọn bá lọ rẹ̀. Ìwọ ni kò fi yèdénú kò fọwọ́ wọnú kò má bínú. Yíyí ọmọ tó faṣọ ojú ọ̀run bóra bí aṣọ. Ọ̀rọ̀ yín yé mi. Ṣé bẹ́yìn náà mọ̀ wípé àwọn ìránṣẹ́ wọ̀nyí tí wọ́n bá ti lọ sóde ayé wọn kì í fẹ́ padà wá mọ́. Ẹ̀dẹ̀ mú pé mi aláya má lálẹ́ ni mi ojú kan báyìí ládàá mi ni ṣé wàá jẹ́ kí n fún Kúdẹ̀rín láyé kó lọ sóde ayé ni. Ọ̀rọ̀ ẹ yé mi. Àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé àdéhùn ni o ò sì ní ẹ̀tọ́ láti yẹ. Gbogbo wọn pátápátá ló ní àǹfààní àti lọ tó o sì gbọdọ̀ yẹ nítorí àṣẹ Olódùmarè ni. Ó túmọ̀ sí wípé o gbọdọ̀ yẹ àdéhùn. ẹni tó bá wá yẹ àdéhùn kan yìí. Ìwọ náà mọ ohun tójú oorun wọn máa ń rí. Ká sọ wípé ìparun ni fún. Ìparun ayé àti ọ̀run. Ìmọ́lẹ̀ ayọ̀! Ìmọ́lẹ̀ ayọ̀! Àsìkò ẹ̀ ò tí tó, ó yá padà! Padà! Kúdẹ̀rín. Kí ni nǹkan tó ń dánwò? Aládé ọ̀run, sórí ìránṣẹ́ tó ń wò yìí, iṣẹ́kíṣẹ́ ló ṣe lóde ayé. Àmì mi fẹ́ lọ ṣàtúnṣe iṣẹ́ tó ṣe lóde ayé gẹ́gẹ́ bí ààyè tó fún mi. Kúdẹ̀rín, ṣé mo ti fún ẹ ní ààyè láti lọ sóde ayé? Lóòótọ́ ni wípé ẹni tó pè padà yìí ẹ̀mí ìdàkejì ẹni lóde ayé. Tá a sì mọ̀ wípé iṣẹ́ burúkú iṣẹ́kíṣẹ́ ló gbèsè lóòótọ́. Ṣó wá yẹ kó o ti rú pàṣẹ ènìyàn báyìí lọ sóde ayé ni? Béèyàn bá tiẹ̀ máa lọ, á jẹ́ pé wọ́n bíyàn sóde ayé. Ìwọ wá fẹ́ lọ mú iṣẹ́ téèyàn ṣe kù, ibẹ̀ ló wá fẹ́ gbà. Má gbá bínú mi Kúdẹ̀rín. Má kàn mí ní ọ̀rọ̀ níbi tí mo ti ní gbẹ̀bẹ̀ fún ọ. Kúdẹ̀rín, ohun tí n bá fẹ́ ni kó bá mi fẹ́. Ohun tí n bá ti fẹ́ má dánwò pẹ̀lú mi rárá. Aládé ọ̀run, ṣebí mo ti bẹ̀ ẹ́. Nígbà tó bá bẹ̀ mí tí máa ní kò ní sáyé kan. Àṣẹ mi o. Nítorí pé Elédùmarè tó fún wa ní àṣẹ, ó fún mi ní àṣẹ ìparun. Ó dáa. Bó jẹ́ ìwọ ló láṣẹ ni, bó jẹ́ mi mo láṣẹ ni, ká fi sọ́wọ́ Elédùmarè. Aládé ọ̀run. Aládé ọ̀run. Majemu ọ̀run. Majemu ọ̀run. Àyànmọ́ mi láti. Ẹ jọ̀ọ́, ṣé mo lè rí àgbàlagbà ọkùnrin kan nínú ẹbí? Ṣé mi ti dàgbà tó ní? Èmi mo ní nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ̀ sọ fún mi. Àbí? Ṣé kò ṣe pé nǹkan ti ṣẹlẹ̀ sáàtì? Mọ́mi, ẹ máa take heart lórí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ mi. We lost her. Kí ló tó bẹ̀? Kí ló sọ lọ? Òrìṣà ọ̀run, mo ti ṣetán, mo fẹ́ máa lọ. Gẹ́gẹ́ bí májẹ̀mú àtìlẹ́yìn
tó wà láàrin èmi àti ẹ̀. Mo ti ṣèpinnu pé mi ò ní dà ẹ́ láéláé. Fẹ́ kó lọ fọkàn balẹ̀ aládé mi. Ó dẹ̀ rẹ̀. Lóòótọ́ ni mo yọ̀ǹda ẹ sóde ayé. Àmọ́ mi ò fi tinútinú yọ̀ǹda ẹ. Wá gbọ́. Láti wákàtí lọ. Gbogbo ojú inú ara mi ni màá fi máa bẹ̀rẹ̀ ìrìn àjò ayé rẹ̀. Ó dáa. Ó dáa. Ó lé ní. Ní ọ̀yọ̀ǹda ẹ pẹ̀lú wúrà àti fàdákà yìí. Ètò onílágbèrè méjì ayé wọn. Ẹyọ kan tó kù ni mo yọ̀ǹda fún. Bọ́lẹ̀ kí ajé tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Torí pé irú yín báyìí bẹ́ẹ̀ bá dòdì ayé tán. Àwọn ọkùnrin máa ń jèrè ajé ara yín. Bọ́lẹ̀ kí ajé fún mi. Bọ́. Gbàdé wá dínú ayé. Aládé ọ̀run jọ. Ó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí. Kò sóhun kan tó ń bẹ lábẹ́ ọ̀run. Tọ́lọ́run ọba ò mọ̀ sí. Àṣẹ bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ rẹ̀ kò lè yí padà. Ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀. Are you okay? Eh? Oh, wow, okay. Wow. Relax, relax, relax. Mami, báwo ni ọ̀rọ̀ ọjà tẹ́lẹ̀ pé fẹ́ báyà yìí di sọ́lá nù? Wọ́n kúkú bá sọ. Ó bá sọ. Owó náà ló ṣe ṣòjòrò nílé fún tí wọn kò ti máa tún sọ fún. Mami, mo promise yín láàárín ọ̀sẹ̀ tá a wà yìí mo máa fún yín lówó yẹn. Ó máa fún mi. Bẹ́ẹ̀ni. Ó ṣe ọkọ mi. Ó ṣe mo dúpẹ́. Iná ò ní tán wọ ẹ̀. Náà bá mi gbọ́wọ́ ẹ̀ sókè jù báyìí mi. Ìwọ náà jẹ wọn lágbára Ọlọ́run. Ó ṣe ọkọ mi. Ó ṣe. Ṣé irú ilé tí wọ́n dín di olórí aládé ọ̀rọ̀ fẹ́ máa gbére lé? Ibi orí bá dání sí là ń gbé. Irọ́. Lóòótọ́ ibi orí bá dẹ́dà sílé ẹ̀dá máa gbé. Ṣùgbọ́n kì í ṣe irú tí ó dín di olórí aládé ọ̀run. Ẹni ọlá ni ẹ. Ẹni yìí sì ni ẹ pẹ̀lú. Ó ṣe ọkọ mi. Àmọ́ ìwọ náà mọ̀ pé a lè fi òde ayé wé agbede méjì ayé òun. A lè fi wé lóòótọ́. Ṣé orí ikú di ẹni tí mo bá ní mo gbọ́ tí mo sì gbà? Mo gbà nítorí ìfẹ́ tí mo ní sí ọ ni. Àmọ́ wá ṣọ́ra o. Wá ṣọ́ra lóde ayé o. Kó má bàa ló pàkúté ayé. Nítorí àwọn ọmọ aráyé tó ń wò yìí. Ibi oyin lọ́mọ. Ibi tó bá ti ń dùn báyìí ni wọ́n fẹ́ dá lálàgbẹ̀. Tí wọ́n bá ti la tán,
wọ́n fẹsẹ̀ fẹ́ ni ṣé orí ìdàkejì rẹ̀ tó kọ́kọ́ wálé ayé ó dájú lóde ayé kódà ó dá àwọn òbí rẹ̀ lóró bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ fò sọ́lẹ̀ òkú ó dẹ̀ mú ìyá rẹ̀ tàlàkà bí èkúté ilé ìgbọ̀nsẹ̀ nítorí pé àwọn ọmọ aráyé tó ń wọ yìí ìka ẹ̀dá ènìyàn ni. ó ṣe ọkọ mi àmọ́ ṣé mo lè máa fi ọlá mọ ìyá mi. ìrírí ńlá mọ̀ ọmọ rè èyí jẹ́ ò. bàbá tún ẹ̀yẹ tó bá ti fà lọ́mọ wa ìkòkò fún ọ láṣẹ. àmọ̀lé ìrírí yẹ ká rí. atọ́nà kò sí nǹkan méjì tí mo fi pè é ju pé mo fẹ́ mọ̀ nípa iléeṣẹ́ tí ìmọ́lẹ̀ ti ṣiṣẹ́. ó lè bàyè ta ń rò jẹ́. gbogbo èròǹgbà ẹ̀ láti mọ̀ nípa iléeṣẹ́ yìí àti láti mọ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nínú rẹ̀ ni mo rí. má yọ rẹ̀ lẹ́nu má ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹlẹ́kùnrẹ́rẹ́. ó ṣe atọ́nà lóòótọ́ ni pé ọkàn mi ti pòórù láti lè mọ̀ nípa iléeṣẹ́ yìí ṣùgbọ́n nísìnyí tí mo ti rí ọkàn mi ti balẹ̀. wọlé kó lọ múra jẹ́ ká débẹ̀ kí n ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ. ńlá mọ̀ ní o ìrírí ńlá mọ̀ rèé o ó mọ̀ mọ́ lórí àgbà. Iṣẹ́ fún ẹ, o ò ní ṣe, mo máa expect kí ló máa ṣe. Like, why do you always have to be responsible? Excuse me, woman. Ṣó ti gbàgbé pé closing hour ló gbé file yẹn wá jọ Friday and today is Monday. Really? You can't expect me to be working on that file on a Friday evening. So why didn't you do it in the first place? Of course, I have the plan of doing it today. Oh, really? Yes. So to ẹ lóyún ṣe báyìí ló kàn ṣe é ṣiṣẹ́ bó ṣe wé. It's not done that way. You don't work that way. Ṣayọ̀ lójú kò yí. Báwo ni ìjà ló ṣe wá pa? Ìmọ́lẹ̀, how are you? I'm fine. Tiwa, okay, Adebayo. Are you sure? Yes, Thank God for life. Yes. I'm happy to see you. I'm good to see you. Welcome back. Yes, thank you. Oh, good morning, darling. Yes, sir. Good to see you back. Thank you, sir. Yeah, please sit, please sit down. Ìmọ́lẹ̀, inú mi dùn gan nígbà tí mo receive message iṣẹ́ ìyanu t'Ọlọ́run ṣe. Because I say this is worth celebrating and Thanksgiving. Ẹni táwọn èèyàn ti tú fún ẹ pé ó ti kú tó wá di alààyè. Ọlọ́run tóbi lọ́ba. Bẹ́ẹ̀ni, àwọn amárìdì oníṣẹ́ Ọlọ́run. Ọ̀bọ oníṣẹ́ ara. Bẹ́ẹ̀ni, sir. So, ṣé o ti wá padà sí ọ́fíìsì nìyẹn, right? Yes, sure, mo ti padà, sir. Okay, Yes, good. sir. Now I have some new files on your desk, so Okay. I need you to look into them and bring them to me. All right. Thank you, sir. You're welcome. Yes, sir. Imole. Yes, sir. You look more beautiful, you know. Thank you, sir. You're welcome. You're welcome. Yes, sir. Anyways, show we're pay a meeting pẹ̀lú MD níjọ́ Friday. Yes, sir. Okay, good. So I need you to prepare yourself for the meeting. Okay? All right, sir. All right. Thank you, sir. You're welcome. Àyànmọ́ tí mo yàn. Àyànmọ́ látọ̀run. Atọ́nà mi ìwọ́dà. Mo fẹ́ bẹ ní gbólóhùn. Atọ́nà mi. Jọ̀ọ́ sọ fún mi. Kí ni lájorí mítìn tó láwọn fẹ́ ṣe gangan náà? Lórí ìgbéga àti ìdàgbàsókè iléeṣẹ́ yẹn náà. Kódà ìbẹ̀rẹ̀ ìgbéga àti ọlá rẹ nínú ayé ni. Kí ọgbọ́n ìmọ̀ àti òye àwọn ilé ìrọ̀rùn kí ó gbẹnu rẹ sọ̀rọ̀. Àṣẹ. Atọ́nà.
Okay. I think this is nice. I think the last paragraph we connect láti add our because we need to let them know what we have to offer. Alright. Did you understand? Okay. So that's the only thing to move we need láti fi say. Alright. Okay. Alright. Should you obey? Okay. Okay. Alright. So Imoleayo, yes. I want you to be very calm with the presentation. I believe you can do it. Yeah, sure. It's your show. So, let's see. It's normal for you to be a bit nervous, but this is something you can do. So be calm and deliver. Okay? Yeah. Thank you so much. So I trust you. So I'll be waiting for you. All right. Well done. Okay. I think we need more adverts on social media. Okay. Yeah, to create more awareness about our brand. Okay. So I think we should go for that, sir. Okay. Yes. Yeah, that's a good idea. I totally agree with that. Fantastic. Thank you, sir. Thank you for that. Any other idea? Sir, the idea of using the internet is very good. But aside that, sir, when everybody don't know internet. So I think we should go out to people. We should mobilize our products to people that are not using the internet. Like example, saying, internet. So by advertising our product to them, going to them, giving them flyers, I think it will be very okay, sir. That's another very, very good idea. Thank you. Yes. That's another brilliant idea. I totally agree with you as well. Thank you, sir. So in other words, we can use the social media and reach our youth through here. And then we can do a door-to-door kind of business, advertisement, in reaching the market women. Fantastic. Thank you so much for that. I will bring all of that on board. All right, thank you, sir. So you can go back to your offices now. All right. Thank you so much. Yeah, all right. Ìwé mi àfiníṣẹ̀sín ògbénú òkùnkùn dògo láàmú gbọ́ àṣẹ ẹnu mi jáde kó fi gbó ṣẹlẹ̀. Pẹ̀lẹ́ arábìnrin ó yá dìde. Pẹ̀lẹ́ arábìnrin. Elédùmarè ló lọ pẹ́ àmọ́ ibo ló ń lọ bolo tí ń bọ̀. Ṣé mi ò lè sọ pàtó ibi tí mo lọ àbí ibi tí mo ti ń bọ̀ torí tí kinní yẹn bá ti ṣe mí báyìí mi ò ní mọ ọ̀nà ilé mọ́ àbí mọ nǹkan kan mọ́. Ó dáná wojú mi kí ìyè rẹ kí ó sọ. Ọ̀nà lè wá rèé. Ó dáná wá wọlé jágbede wájú má bọ̀. Ohun tẹ́ mọ̀ lẹ́mọ̀ ohun tẹ́ ò mọ̀ ẹ ò mọ̀ ṣe sì rí ohun tẹ́ ò mọ̀ ó ṣàgbá yín ìrírí. A kì í bọ́lá fún òògùn, a kì í fi òbí bò òòṣà, èrè òní bó títí kí wọ́n ní àwọn ẹ̀yẹ máa fò. Ológbò jígọ̀dọ̀. Olùtọ́lé, olùtọ́kọ̀. Ológbò jígọ̀dọ̀. Olùtọ́lé, olùtọ́kọ̀. Ológbò
àwa aláṣàyẹ gbèsè lé lọ́wọ́ ó kàn ó jẹ́ nígbà tó mọ̀ kó lè jẹ́sẹ̀ wa kí ló mú ọ̀rẹ́ àkọ́mọ́ wa Alágbẹ̀dẹ mẹ́yà adé òkú ó jọ̀bọ ni. mi ò mọ bí mo ṣe dé inú ẹgbẹ́ yìí ẹ jọ̀ọ́ ẹ tú mi sílẹ̀ jẹ́ kí n lọ máa gbégbé ayé ìrọ̀rùn. bí gbogbo ẹnu rẹ sọ̀hún irú ìbéèrè àgọ̀wò ló béèrè ṣé a fi okùn wọ ẹ látòdì ọ̀run wá sínú ẹgbẹ́ yìí. ẹjọ́ rẹ̀ kọ́ ọ bí ìyá rẹ̀ tí ò ṣe wádìí rẹ̀ dáadáa kó tó fi rọ́pò ara rẹ̀ ni ẹ wo olórí tó bá kọ̀ tó bá lòun òjíṣẹ́ dára jẹ́ ká gbé ojú ọmọ sílé lọ́wọ́. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má gbé nǹkan tí máa sì lé mi lọ́wọ́ mo bẹ̀ yín ẹ jọ̀ọ́. níwọ̀n náà tí ì rí nǹkan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣíṣe ni. ẹjọ́ má ṣe ṣe sí ẹjọ́ ẹjẹ̀ búrẹ́. Fàdéra ìwọ ń fi èbúrẹ́ lu ẹgbẹ́ lẹ́nu rẹ Fàdéra ìránṣẹ́ wo ni mẹ́ ló kàyà ta ilé lókun àyà. èmi Kúdérì ni mo wà lókun àyà. Kúdérì jọ kí ló wá ṣe láàrin wa. Kúdérì tó fìjà lọ o. abẹ́rẹ́ yìí ti gbàgbé pé láìsí òun ò lè dá wọn kàn ṣe. ibi tí èmi Kúdérì bá jókòó sí ìran bàbá ńlá kú yín kankan kò lè fi kalẹ̀ síbẹ̀. kí ló ń jọ yín lọ́wọ́ tẹ̀ fi jólẹ̀? ẹ wá gbọ́ o láti òní lọ kẹ jáwọ́ pátápátá lórí ọ̀rọ̀ Fàdéra kẹ yé fi ṣẹ̀sín káàkiri mọ́. àìjẹ́ bẹ́ẹ̀ ẹ rí ìjà òòṣà funfun òde ọ̀run ẹgbọ́n abẹ́ ìdáhùn. pàlàpàlà ìpàpàlà inú ẹgbẹ́ wa iná. Àti ẹ̀ fi compensate ìmọ́lẹ̀ ayọ̀. But she's doing a good job. I think we should go with your plan, as promised, sir. Okay. So, which means we can find apartment come at official company. Exactly, sir. All right. That's fantastic. I think I'll go with your idea. Oh, great. Great. In that case, I'll work on it. Okay. Making sure that Funi apartment on Akinyode close. Oh. And with event saka. Oh, that's great. Thank you so much, sir. God bless you more for us, sir. Amen. Thank you, sir. And she's going to be happy. I can imagine that. I mean, she's doing a good job. Yeah, she is. All right. That's good then. Okay, sir. Thank you. Hello, my dear. Well, Yes, sir. Yes, thank you so much, sir. God bless you, sir. Yes. so like it? I like it. Oh yeah, I know you love it. Mo mọ̀ nìkan fún ẹ níbi tó dá yẹn ni. Oh yeah. It's nice. Is she good, sir? No, not at all. No, not at all. Oh, ní láti dúpẹ́. You've done a good job. And you deserve the best. You know, I believe in making sure that ẹni tó bá ti ṣe dáadáa, a gbọ́dọ̀ ṣe, you know, nǹkan tó tọ́, and you deserve it. You know? So ní láti dúpẹ́. Mọ́tò yẹn ńkọ́? Oh, that's fantastic. Congratulations. All right. Okay then. Go take care, yeah? Màá tún máa pè ẹ́. All right. Yes, sir. Wow. This space is lovely. I love it. Wow. So, mo máa mú ẹ lọ síbi mọ́tò yẹn ńsìn. Màá dẹ̀ fi security tó máa bá ẹ ṣiṣẹ́. Màá fi hàn ẹ́. Really? Yes. Wow. You have a security. You. Congratulations, my Thank you, my lady. That's right. Amen. Amen. So let's go now. Lọ́wọ́ Ọlọ́run tó dáyé nípa oore ọ̀fẹ́ rẹ̀ láfi wá. Olúwa rẹ̀ ti ń gbálẹ̀kùn gbàgbàgbà báyìí. À ń bọ̀ o. Ẹ káàsán.
Talẹ̀ ń béèrè. Àǹtí ìmọ́lẹ̀ ni mo bí. Àǹtí ìmọ́lẹ̀. Abẹ́yìn làǹtí Fadérera. Bẹ́ẹ̀ni, àwọn ló ní kí wọ́n. Wọ́n wà nínú ilé. Ẹ gbà báyìí. Ẹ lọ báyìí. Ok, náà ń bí ọ. Ẹ gbà báyìí. Ẹ gbà báyìí. Kí ni nǹkan náà? Kí ni nǹkan náà tó wà ń bẹ̀ tí o ti bẹ̀rẹ̀ kúrò? Bódẹ̀rẹ̀. Máa gbìyànjú àṣíyàwó Fadérera o. Nítorí àmì ìpọ́njú ẹgbẹ́ tó wà lára ẹ̀. Ṣé o mọ̀ pé ẹgbẹ́ onípọ́njú ló wà? Ó sì mọ̀ pé àwọn tó ń wò yìí ààlà funfun gbòò òun ni àwa ń ṣe. Ó dìgbà tọwọ́ bá tó wẹwọ́ ló fọwọ́ wẹ̀ dáadáa tó má mi ìpọ́njú ìpò lára ẹ̀ tí àwọn ẹgbẹ́ wọ̀nyí sì dágbére fún kó tó lè ràn lọ́wọ́. Àìjẹ́ bẹ́ẹ̀ tó o bá ràn Fadérera lọ́wọ́ láì má mi kúrò yóò máa tì ní ìpọ́njú bọ́ sínú ìpọ́njú yóò sì máa di wàhálà sí lọ́rùn ni. Mú àmì kúrò náà kó tó lè ràn lọ́wọ́. Ó yé mi aládé ọ̀run. Àmọ́ gbogbo ohun tó bá gbà ni màá fi fún. Ó dé ní òde ayé dọwọ́ rẹ̀. Uncle! Gate man! Ẹ wò bí gate man ṣe ní kí n wọlé wá. Mo wọlé bí mo ṣe débi báyìí. Everywhere kàn ṣú ni. Wá dàbí pé mo fara gbá ògiri. Bẹ́ẹ̀ ni, bó ṣe máa rí nìyẹn Fadérera. Nítorí pé o ò lè fi agídí gbé òkùnkùn wọnú ìmọ́lẹ̀. Kò ṣeé ṣe, àmì òkùnkùn ara ẹni. Ìmọ́lẹ̀ tí ò dẹ̀ lè bó òkùnkùn ṣe lè mi. Àmì òkùnkùn lára mi. Bẹ́ẹ̀ni. Ṣé torí mo wọṣọ dúdú? Aṣọ mi ló dúdú, ọkàn mi ò dúdú. Àti pé ẹ ní ìmọ́lẹ̀ lẹ́yìn tí ò lè bá òkùnkùn ṣe. Kí ló dé tẹ wá ràn mí lọ́wọ́? Kò lè yẹ. Ọ̀rọ̀ tí ògiri ò gbọdọ̀ fetí gbọ́ òun lóbìnrin yẹn. Èsì ọ̀rọ̀ ẹ kò kí ń ṣòní. Jẹ́ ká wá bí jókòó sí. Ìrírí ńlá lèyí ṣe ó. Ìrírí ńlá rèé o. Ó mọ̀ dórí àgbà kodò. Ọmọdé ò mọ̀ lè jù. Káàbọ̀. Wá jẹun. Oúnjẹ ayé fún tayé. Bẹ́ẹ̀ sì ni tọ̀run fún tọ̀run. Òótọ́ ni. Ṣé kí n mẹ́mí sọ̀rọ̀? Àṣeyọ̀ ni. Ìkìlọ̀ pàtàkì ńlá kan ni mo wá wí fún Òkúdérin. Ìkìlọ̀. Bẹ́ẹ̀ ni. Kí ni? Òkúdérin. Mi ò ní kó má ṣorí fún ẹ̀dá láyé kankan. Mi ò ní kó má ran ọkùnrin lọ́wọ́. Àmọ́ ṣọ́ra. Fún ẹ̀dá láyé ọkùnrin kọ́kùnrin tó bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún. Má ṣe nítorí ìfẹ́ o. Àbọ́kùnrin kọ́kùnrin tó bá ṣèrànlọ́wọ́ fún. Wọ́n máa pọ́n lójú mi o. Kódà níbi tí inú máa bí mi dé. Wọ́n lè fi lè ṣẹṣọ́ bọ́lá bí aṣọ. Mi ò ní kó má ṣorí o. Ilé ayé ló ń gbé. Ọ̀run ló ti wá. Àmọ́ ìgbé ayé yàtọ̀ sí tọ̀run. Nítorí náà nínú ẹ̀dá láyé ọkùnrin kọ́kùnrin kankan. Ẹni tó bá wá bá ẹ nítorí ìfẹ́. Àbó bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbéyàwó. Àbí kò fẹ́ fi ẹ́ ṣàyà. Tí wọn bá bugi jẹ, máa jẹ́ kí wọ́n máa jójó kíjọ káàkiri láàrin ọjà. Àbí kí ni kí wọ́n fi ilẹ̀ ṣaṣọ́bọ̀ra bí aṣọ. Ìyá ńlá dí ọ̀run. Ẹni ojú wáyé ni mí. Bẹ́ẹ̀ sì ni adé mi ti ń bẹ lóde ọ̀run. Ẹnikẹ́ni ò di lóde ayé.
ìkìlọ̀ ni o ṣọ́ra kó má dánwò. Ohun gbogbo ti wà nínú àdéhùn àti májẹ̀mú aládéhùn. Mo mọ̀, mo dẹ̀ ti gbà láti pa òfin ẹ mọ́. Ó dẹ̀ rí kó pa òfin mi mọ́ ló dá o. Àìpọ̀ òfin mi mọ́. Ọ̀rọ̀ tí ìdílé afẹ́fẹ́ ọ̀rọ̀ tí mú ọ̀rọ̀ ṣe. Hello, boss man. Hey, babe. How are you? Fine. Thinking if we can just hang out together. Maybe we should just go out on a date or something. Oh, is that a yes? Oh, okay. Okay. See you soon. All right. All right. Okay. Okay. Yeah. Yeah. See you soon. Ohun tí ó ṣe ni ó ṣe. Ó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí. Kò sóhun kan tó ń bẹ lábẹ́ ọ̀run. Tọ́lọ́run ọba ò mọ̀ sí. Àṣẹ bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ rẹ̀ kò lè yí padà. Oyè ọ̀ bá mi. Ìwọ ló mọ̀ ó bá mi. Ohun tó ṣókùnkùn fọ́mọ aráyé. Kedere ni ló. I promise I'll make you proud. Please. I'll be a doctor. I'll make you happy. Please don't die. She's a jolly good fellow. Well, she's a jolly good fellow. Baby, people about Totolaye. I'll keep praying for my husband and I believe he's going to change. Only God knows how long you've been sleeping here. Did you tell me? Did you tell the management? Did you tell anyone? Just really a pass. Nígbà tó máa jí láàárọ̀ kó ti lọ́rọ̀ kan kó ti sanra kí ló máa ṣe. Ìtàn fún mi látàn ẹ. Ó tún tí mo sí yọ. What is in this marriage for you tó feel pé kó para ẹ síbẹ̀ ló ní? Love. Tí bá fẹ́ get bọ̀bọ́ yẹn dáadáa pé kí n make sure pé mo mú ìyàwó mi dání o. So àjọ ń lọ ni o. I do not want to have anything to do with you again. Asle mi Gbasola, tí ojú yẹn ò bá fọ́ báibái ló máa wò dé jọ́ to leave this man to live your life. Kálí mi gbọ́gbọ́n ló wà ní position tó ga wá ẹni máa ti léyìn tipẹ́. Tí bá pèsè ṣẹ̀tàn, ìyá ẹ̀ máa gba ẹrù ẹ̀ tìrọwọ́ mi. Ókè wọ́n fojú burúkú wọ̀ mí. Kí ni mo ti sọ sí ìsìn tó bẹ̀rẹ̀ sí ní change ojú fún mi? Ìyá ẹ̀ ti kọ́ ẹ sí mi àbí? Kò sọmọ lọ́mọ di lọ́dọ̀ obìnrin. Torí kò ti yọ́lẹ̀ fún ẹ. Èmi ò lóbìnrin rí o. Ṣé o mọ̀ pé ní ọkọ mi lílé ní kí ló wá ṣe ń bí báyìí? Ọ̀gbẹ́nà. If I say má dé your madness for ẹ. Tí ọkọ mi bá dé tó bá fi lè bá èmi àti ẹdí bí báyìí everything go scatter. Kí ló ṣe ń bí? Wait, kí ló ṣẹlẹ̀? Wait, see my front, baby. Ẹ ká sọ sáà, ẹ ká sọ ẹ̀rọ sáà, I'm glad to you. Ẹ jẹ́ kí sọ ìmọ̀ your picture. Kí ló gbowó rọ́bìṣì náà? Babe, hold on. Kí ló ṣe jẹ́ ká lọ now? What's all this? Já lọ now. Jọ kí ni túmọ̀ rọ́bìṣì tó ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́? Owó torí pé orí ọba ti dé kẹ́ obìnrin ló ṣe é ṣe dáadáa. Ó wá fi mílẹ̀ láàrin títì, ó wá ń bẹ́ kiri, òun ya fọ́tò kiri. Don't you have sense? Kí ló mean? Ó tiẹ̀ ní regard fún mi rárá. Èèyàn tí a like ni náà ṣe bóun náà máa ń wo fíìmù ó láìkọ́ bá ti dé náà
Èwo like filming now. Tí bá like. Mo lè choose láti má like filming mọ́ now. Because you don't choose to regard your family. Níwọ̀n bàgbà tí o pọ̀ family ẹ̀ lé, o respect me, o dẹ̀ kí ẹ̀ bóyá ní ti lè ṣẹlẹ̀ sí family ẹ̀. O wá ń ṣe rádaràda torí pé o rí ordinary actor. Ṣojú Ọlọ́run ni. Má bínú sí mi, má bínú sọ pàṣẹ náà, baby. Mo ṣe rí pé o ready láti change. Oh, the guy is so cute. What did he say? Oh my God. Hey, God. Oh, boy, is fine. Ọkọ mi. Ó pẹ̀lú nǹkan tí mo fẹ́ bẹ̀ sọ. Ọjọ́ ń gorí ọjọ́. Àgbà ló ń dà yóò kì í ṣọmọ kékeré o. Ọjọ́ ń gorí ọjọ́ o. Lóòótọ́ àgbàlagbà ló ń dà yóò kì í ṣọmọ kékeré. Àgbàlagbà dẹ̀ lè lójú orí ọmọ kékeré lórí láwùjọ. Ìyẹn ò ní kọ́kọ́ jó orí ẹ̀ kó wálẹ̀ o. Ṣé ohun tó fẹ́ ṣe lásìkò o? Kó má máa fi àgbàlagbà sáré káàkiri láì lọ́kọ. Tèmi nìyẹn o. Màámi, èmi ò máa ti ṣetán àti lọ́kọ báyìí. Jọ kí ló ń dẹ dúró? Níwọ obìnrin láì ṣọkùnrin. Jẹ́ kí mi wá sọ kankan fún ẹ. Ní ọdún ìkọ́dún ìtókulẹ̀, o gbọ́dọ̀ bọ̀ kọ́ sí ilé. Màámi, ẹ̀wù kò lè possible. Jọ kí ni ò lè possible rẹ̀? Ròṣọ́ ìgbà tí bá pe gbogbo àwọn fámìlì jọ, kọ́ wá bá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀. Kí ọ̀rọ̀ tí mo sọ kó tó lè yé ẹ, àbí kó tó lè gbọ́rọ̀ mi dáadáa. Torọ́rọ̀ ẹ ò yé mi. Bọ́láńlé! Bọ́láńlé! Màámi, ẹ̀ṣọ́ ẹ̀kọ́ Bọ́láńlé wà ní kitchen. Kí ló wá fọ́ mi láwọ̀ báyìí? Kò sẹ́ni kankan kí ṣì ní kí n jẹ́ kó síbi tí ò dáa. Ẹ gbà mí. Abẹ́rẹ́ nǹkan. Màámi, ẹ má wọrí, màá bá yín gẹ̀ẹ́tì mi wá, ṣé gbọ́? Mo ṣí ọkọ mi. Yes, ma. Sẹ́ni kankan bì í. Oníranù, olóṣì, olórí burúkú. Èmi lólórí burúkú. Nígbà sọ̀rọ̀, olóṣì ẹ̀ sáré fẹ́ jáde. Látijọ́ tó ti wọnú ayé mi tí mi ti ṣe bàtẹ́kẹ́lé fún ẹ àti gbá ní gbogbo kan ti yàtọ̀ fún mi. A ní ẹni ayé ṣe tí ò kí n kú bọ̀rọ̀ òun lọ́rọ̀ ẹ̀. Ó lò sí ní ayé òde lè dá ò lè wà ọ̀rà tí bó ṣe wà yìí. Èmi lèmi bá yé ẹ jẹ àwọn bàbá ìjà alájà ìrọ̀dìrọ̀ ẹ̀ àwọn ló ń ṣe ẹ̀. Ìgbà tó yẹ pé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo àwọn ọmọ tó gbàṣọ ọmọ Ìgbò lọ́wọ́ káàkiri àwọn ló ń bá sọ àwọn onípàràgà àwọn ló ń bá sọ àwọn tó gba ògo lọ́la rẹ̀ ó wọ́n sọ pé lèmi bá yé ẹ jẹ orí pé ó wà òkè. Kò ṣe fault ẹ̀. Ṣọmọ pé ìgbà tó ń ask me out ó mọ àwọn tẹjọ́ ask me out nígbà yẹn àwọn tí wọ́n ní owó àwọn tó yẹ kó tó bá rí wọn báyìí wá ní pé wow ọkùnrin gangan àwọn lélẹ́yìí àwọn tó ń wọ àwọn tó bọ̀gìnì tí wọ́n ní nílá ọmọ òpé káyé má sọ mí lẹ́nu pé obìnrin o ó torí owó o ó fi ẹni tó yẹ kó fẹ́ sílẹ̀ o kí ni kò mọ́ òpé kí n love mo wá lọ fẹ́ orí pé mo ṣìyàn láyé mi mo tún wá ṣiyẹ́ lórí ọ̀tún mo re aláìmoore. Ọlọ́run àgbà ti yá ẹ jẹ ìwọ ṣàánú ẹ ní. Ó mà ti jẹ́ tó ti sọ pé ó fẹ́ lọ láti gbà ẹ́ náà ò lọ ó wà nulẹ̀ ń bí torí pé ó gbádùn mi ó máa ń yá ká mi ìwọ tó yẹ pé burúkú iṣẹ́ ti ní ọkọ máa nà ẹ ló ṣe bá wọn ṣe báyìí fún ẹ rí mo ṣe parí ẹ. Àlórí ẹ ò pé orí ẹ ò pé ó ní ojú tì ṣé nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ tó fi ń ṣọkùnrin nìyẹn kí ló wà ń bẹ tó ń pọnlé kí ni ó pàtí nìkan lẹ̀ ń kọrùn ọmọláfẹ́ òpó labí jọ kí nìkan tó ń sọ àwọn olóṣèlú pé kíníkan sọ àwọn tó lówó yẹn ó rò pé wọn ò ní nǹkan lábẹ́ orí ẹ ò pé orí ẹ kò pé ìwọ ò rà kọ́kọ́ rí kò sí nǹkan tí mo fi lè ní ọkọ ni mo fẹ́ yọ ò wá ọ̀rẹ́ tó tiẹ̀ ó ra aṣọ fún mi rí ó ra pants ó ra anything kò sí nǹkan tí mo lè ní ọkọ mi alálùbáríkà rà fún mi rí ìwọ ló bá yé mi jẹ́ ìwọ ló fogun sínú ayé mi àwọn àrùn òfò tó ń rí kiri àwọn èrè ẹgbẹ́ tó ń tẹ̀lé náà jẹ́ kí n lówó ìjọ kan mi lálàá mi ní mi lówó mo ti wà nù ọlá mi wà nù ọmọ yẹn tají báyìí tí mo rí ẹ báyìí ó yẹ fò lọ lọ́la àbàtì ẹ jẹ́. wọ́n kọlẹ̀ kówó mú ẹ ní ayé ò kọlẹ̀ lówó ní kẹ́rù mi síta ìwọ kẹrẹ mi ò fẹ́ káyé sọ mí lẹ́nu because àwọn èèyàn wọn pẹ́ sọ̀yàn lẹ́nu ìsinmi máa ní ó fọwọ́ rẹ̀ kẹ́rù kúrò ní ọkọ èmi ò fẹ́ kó sọ mí lẹ́nu ìwọ kan try mi kẹ́rù mi jáde kò kò síbi rẹ̀ bóyá mi ní bá tẹ̀lé lọ olórí burúkú olóṣì. èmi máa bá yẹ ẹ jẹ
máa bá tiẹ̀ jẹ́ ẹgbẹ́ tí mi fẹ́ kó síta ẹ̀ máa fún ọ káàkiri àwọn wèrè ẹgbẹ́ wọn máa rí. Aṣọ tí mo wà lánàá mo tún wọ̀ lẹ́ni. Ó dọ̀nà kí n tó tún ṣe olórí burúkú ọkùnrin. Olórí burúkú. Adé tún ṣe gbogbo ẹnu alápá. Òòrì òun náà ló ṣe tí tó fi kọ́ ẹ lápá. Tó fi ba yí ẹ̀jẹ̀ tó kọ́ ẹ lápá dà. Mo fapá bu ẹ. Mo fapá bu ẹ. Ọlọ́dẹ máa kọ́ ẹ lápá. Ọlọ́dẹ máa kọ́ ẹ lápá. Ọlọ́dẹ máa kọ́ ẹ lápá tẹ̀sẹ̀. Gbogbo ẹ̀ pátápátá ló máa lọ. Olórí yes. Ó máa darọ. Ó ní sóríire. Ó ní sóríire. Ìrọ̀dìrò ẹ̀ ò ní sóríire. Olórí burúkú. Má try mi o. Má try. Wá bẹ́ẹ̀ ni sọ máa lọ. Àbọ̀ ìyá wèrè mi àti ẹ̀ńjà òfẹ́ lọ bọ́kùnrin. Àbọ̀ ló fẹ́ bàtẹ́ tó lọ bá jẹ́. Wọ́n lè gba ìyàwó mi tí ẹ bẹ́ẹ̀ yẹ ṣá. Omi ajé, omi ajé, funfun lajé, funfun lọ́rọ̀, funfun lélẹ́dùmarè lóde ọ̀run. Ìgbóná kan ò ní mú ọmọ aráyé nísàlẹ̀ odò. Ẹ̀yin afẹ́fẹ́ tí ń gbé ní rìnrìn àjò, ó yẹ ẹ gbé mi ìrìn àjò ẹ̀mí lọ sọ́dọ̀ àwọn aláṣẹ pupa ayé òde ọ̀run. Kúdèrè, ṣé kò sí? Kí ló tó fi bẹ̀ nípe pàjáwìrì? Kò lè. Ẹ kọjú sí mi. Ojú lọ̀rọ̀ wà. Kúdèrè, àwa rẹ̀ ò jọ jẹ. Bẹ́ẹ̀ la sì jọ mú. Èwo wá ní pé ká fojú kojú àwa àtiwọ. Wò ó, sọ ohun tó bá fẹ́ sọ o. Àwa ò ní ọ kojú sí. Ó yé mi. Ẹ rí pé ohùn mi kò mú tìjà wá. Bẹ́ẹ̀ sì ni ojú mi kò mú togun wá. Nítorí náà, ẹ kọjú sí mi. Kúdèrè, ó dáa kí ló fẹ́? Nítorí ọ̀rọ̀ Fàdéyẹra. Ṣé nítorí àtọ̀rẹ́ ayé? Lọ́dọ̀ tí yín ló ti ń já tòrè ayé. Lọ́dọ̀ ti tèmi, Fàdéyẹra ló jẹ́. Nítorí ọmọ ọlá inú adé ni. Àtòrí la fẹ́ fi Fàdéyẹra sí fáwọn ọmọ aráyé. Àmọ́ nígbà tó kọ̀ tí ò jẹ́jẹ́ tààrà, la fi ń fìṣẹ̀dá rẹ̀ sẹ̀sìn. Ní báyìí, mo wá fẹ́ kẹ́ jẹ́wọ́ lọ́rọ̀ ọ̀rọ̀ Fàdéyẹra pátápátá. Àmì tó wà lára ẹ̀ yìí, ǹjẹ́ mo túmọ̀ ẹ̀? Èmi ọ̀rá mi kankan lára rẹ̀. Sábẹ̀ mi lára rẹ̀. Ẹ̀rá mi kankan lára ẹ̀. Ẹ̀rá mi kankan lára ẹ̀. Ó dáná, àmì wo lẹ rí lórí ẹ̀? Àwọn ò rí kankan. Àrá mi kankan. Ọ̀rọ̀ yín ti yé mi. Ṣé rámì orí ẹ̀ yìí? Òun ló túmọ̀ sí pé aláṣọ àlà funfun ni látòde ọ̀run wá. Àwa iléèrè ọmọ funfun náà dẹ̀ ti ṣetán láti mú Fàdéyẹra kúrò nínú ìgbèkùn yín. Sáwà la kó bá a ní. Sáwà la ní kí yàyà rẹ̀ fi dájò. Mo mọ̀, àmọ́ ìjẹ́ ẹ̀ korò fún yín láti mọ̀. Láti òní lọ, kì í ṣara yín mọ́. Kẹ̀yà jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ ẹ̀. Ìṣẹ̀dá funfun ní Fàdéyẹra. Aráyé ló fẹ́ yí kádàrá ẹ̀ padà. Ohun tó kọjá òye ẹni o, ó mọ̀ ń bẹ lábẹ́ ọ̀run o. Ìrírí ńlá mọ̀ ní o. Ẹlẹ́rẹ̀ ọmọ o. Àwa lálàyé, àwa lálàyé wa. Ṣẹ́yìn náà ti wá rí wípé tibitire la dálé ayé báyìí. Tí a bá ń ro ti bí ibẹ̀ nìkan, a ò ní jẹ́ kí ire tó wà ń bẹ̀ kó ti ọwọ́ wa ṣẹ. Ṣé ẹ̀yin náà ti wá rí iṣẹ́ ribiribi, iṣẹ́ ìtúsílẹ̀ tí Kúdèrè ń ṣe nílé ayé báyìí? Aládé ọ̀hún. Èyí ọ̀rọ̀. Ire tó wà ń bẹ̀ lẹ́yìn fojú. Ibi tó wà ń bẹ̀ gbọ̀ngàn lè bẹ̀rù tẹ̀lé. Níbi ká lọ ká má fẹ́ padà wá mọ́ yìí. Òun ló ń bá ẹ̀rù lẹ́rù. Òótọ́ ni. Àmọ́ ṣé ìwọ ti gbàgbé ni wípé májẹ̀mú ọ̀run ni.
kò sẹ́nikẹ́ni tó lè yí padà kódà àwọn gan ò lágbára lórí ẹ̀. wọ́n aládé ọ̀hún jẹ́ ká nawọ́ ìrànlọ́wọ́ fún Kúdẹ̀rín kó lè ríṣẹ́ ìtúsílẹ̀ tó ń ṣe kó rí ṣe yanjú. dáadáa Fadérẹra èèyàn lè wà ní ẹgbẹ́ kó má mọ̀ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ nípasẹ̀ ìwọ tẹ́nìyẹn jẹ àwọn ẹgbẹ́ ìwọ̀n á ní farahàn wọn á máa dà á láàmú wọn ò ní jẹ́ kó rí nǹkan gidi gbé ṣe mọ́ wọ́n lè fi dájọ́ bẹ́ẹ̀ ni wọ́n wá gbéṣẹ́ kíṣẹ́ lé lọ́wọ́ wọ́n á máa fi ṣẹ̀sín káàkiri bí rèé tó ń ṣe fún yín. ká gbà wípé wọ́n ti fi mí dájọ́ sínú ẹgbẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni dẹ̀ máa wo Fadérẹra aláṣọ àlà ní ẹ́ látòdì ọ̀run wa o ṣùgbọ́n ayé ló fẹ́ yí kádàrá ẹ̀ padà àmọ́ nísìnyí tó ti darapọ̀ mọ́ àwọn aláṣọ funfun gẹ́gẹ́ bí àlá tó lóorí mójúmọ́ ìní láti wákàtí ìlọ gbogbo nǹkan máa padà yí padà sí ọ̀tun fún ẹni. ó ṣe ìmọ̀lẹ̀ ó ṣe báwo ni tọkọ mi. sórí tọkọ ẹ ọ̀tọ̀ ogun tiẹ̀ ọ̀tọ̀ sórí ogun ti tiẹ̀ ó kéré sí tọkọ ẹ o bẹ́ẹ̀ ni Fadérẹra ogun tí ọkọ ẹ ó pọ̀ o kò ń ṣàfọwọ́fà ẹ o àfọwọ́fà àti tiẹ̀ ni bẹ́ẹ̀ ni àfọwọ́fà àti ọkọ ẹ gangan ni òun ló lọ tú ẹrù níbi tí ológun di ẹrù sí o. ìmọ̀lẹ̀ nǹkan tó ń sọ yìí ó yà mí lẹ́nu o because tó bá mọ bí ọkọ mi ṣe ti polongo fún àwọn èèyàn tó polongo fún gbogbo ayé pé mi ni mo bà ayé òun jẹ́. má dá lóhùn aláìmọ̀kan ni. ó ṣe ìmọ̀lẹ̀ ó ṣe gan tí ẹnu àdá lágbára Ọlọ́run ó ṣe ó ṣe tẹ ó ṣe. Ta ló wà ń bẹ̀? Mo kí ló ṣẹlẹ̀? Ọ̀gá mi lè pa ọ́ fún yìí, kan tí mo sọ fún yàrá ló ṣẹlẹ̀. Tí ẹ fẹ́ yẹ, súnmọ́ Ọlọ́run fẹ́ bá mi bá tiẹ̀ jẹ́ ṣá. Ṣé gbogbo ẹ̀kọ́ ló ti ṣàlàyé fún mi bẹ́ẹ̀ ni? Ó fẹ́ kí n jẹ̀bi àwọn àgbà tán ní agbẹ́jọ́ ẹnìkan dé àgbà òṣìkà ni. Ọmọ bá mi mọjọ́ orí mi omi kì í ṣàgbẹ̀ òpònú o. Má ṣe tí ò dáa fún ẹ o. Má bínú jàre ọmọge, ń gbọ́ kí ló ṣẹlẹ̀. Ẹ ṣé o small ló wà láàárọ̀ yìí tọ́lá àwọn fẹ́ oúnjẹ mú mi ò dẹ̀ sí ilé ó dẹ̀ mọ̀ pé bó ṣe wá wọn ò lè mówó dání oúnjẹ àwìn ló fẹ́ wá rà ó dẹ̀ ṣàárọ̀ kùtùkùtù mo sọ pé mi lè tó oúnjẹ fún wọn kó máa lọ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀rìpọ̀ tí mo pa láwìn ni wọn kò ti dá gbogbo ọmọ mi mọ̀ lẹ́yìn tó bá ti wá sọ́dọ̀ ìyá ẹ̀ tó wá ra nǹkan wọ̀ kó oúnjẹ àwìn náà wá rà wọn lówó. Rárá sá o mi ò pé wọn láláwìn o but mo mọ̀ pé wọn lè mọ wá tó bá fẹ́ ra oúnjẹ. àti kò mówó wá àtòfẹ́ ráwìn kí ni ìyàtọ̀ ń bẹ. ẹ má bínú sá o with all due respect o tó bá jẹ́ pé nǹkan tẹ kà sí nìyẹn no problem. o fẹ́ pa ìyá ẹ̀ ṣá sórí ẹ̀ yìí ni. ẹ máa ń gbélé ṣáwọ́ báyìí sọ̀rọ̀ ó gbọ́ rí. ẹ má ṣe bẹ́ẹ̀ èèyàn máa ń jó eré díẹ̀díẹ̀ ni o eré ìtàlẹ̀ èèyàn máa ń jó níjòkújò ṣé àwọn kan ọmọ lélẹ́lẹ́yìí ni ọmọ dáadáa ọmọ kékeré tó bá yá wá níjà máa ti bẹ̀rẹ̀ tó bá yá wá lórí burúkú ni mí tó bá yá wá ní tí n bá délé ni máa ń balẹ̀ jẹ́ ìta ni máa ń tún ṣe ṣé kò ń ṣe lé láti tọ́ mi lọ́ta nígbà táwọn ará ilé máa ń bójú mi jẹ́ tó ẹ pàrọ̀ àtàrà tójú mi ṣe wọ́n mi ní ṣe nǹkan fún ọ ọ̀pọ̀ ọmọ kékeré ni ẹ kò tí dá kan mọ̀ o mọ báwo nílé ṣe rí débi pé wàá mọ báwo ló ṣe máa sọ̀rọ̀ ta àmọ́ lélẹ́yìn ti máa ń kẹ́ṣọ́ ròde mi ní ṣèkà fún ẹ mi dẹ̀ ní nà ẹ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n nẹ̀ àmọ́ máa gbìyànjú àti ban tó dánú ayé yín jẹ́ òye ẹ tí
bá kọ́ mú nǹkan tó ní ìṣòro náà lọ fẹ́ ẹ̀ dà. Òye ẹ̀ kọ́ mú nǹkan tó ní ìṣòro náà lọ fẹ́ ẹ̀ dà. Bọ́lá fẹ́ pàṣẹ. Ẹ̀ka kan mú kẹ́kẹ́ rẹ̀. Ẹ̀jọ̀ tó lọ́wọ́ ọ̀tá. Ẹ̀jọ̀ bá jẹ́ ẹ má jẹ́ o. Ẹ fọ́ àwọn méjì. Ẹ fọ́ nǹkan. Mo jẹ́ èmi bá mi. Oh, funny. Barman, let's go. Ẹja ta ní kẹ́ bá wa sílẹ̀ látẹ̀kàn. Where is it? Ẹ wo ẹni bínú ni. Mo yẹ wà mẹ́rin látẹ̀kàn èmi gan tí mo pẹ́ tí máa wà worried gan. Because ṣe rí ìrọ̀lẹ́ la máa ń ṣe pepper soup mi báyìí. And bọ̀bọ̀ tó máa ń bá wa ṣe yẹn ti dé. Bọ̀ mo ti bá yín pè. Kò ní pẹ́ dé tó bá yẹ pé ẹ lè dúró jẹ́ ó máa bá yín ṣe. Torí mo ti pè mo sọ kó bá yín gẹ̀ẹ́tì àwọn nǹkan tó máa fi ṣe bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ dúró ṣe wá ní ká dúró báyìí ní àbíká gbàgbé ẹja. Ẹ wò tẹ́ bá lè dúró. Ẹ wò ẹ má worry. Èló lówó wa? Number 15,000 naira. Okay. Ẹ fún alákàmù. 80 75 06 03 64. Báńkì ni. Ó pè ní màá pẹ́ mi ọmọ láyọ̀. 30k cents. You can keep the change. Mo really appreciate gan ma. Ẹ ṣé gan ni ma. Mo appreciate gan. Yes ma. Ma, ẹ jọ̀ọ́ ṣé mo lè rí contact ma. What for? Kí n kò lè rí ráyè máa appreciate ni because ẹ tó ṣe irú oore yìí. Tí lè ṣe large so màá tẹ̀lé máa pọ̀ wọ́n máa dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́kọ̀ọ̀kan. All right. No problem. Yes, ma, really. From today on, you are blessed. Amen, ma. Ẹ ṣé gan ma. All right, you can have the number now. I'm really appreciate. Ẹ ṣé ma. 081 53 69 42 68. Yeah. Ẹ ṣé gan ma. Ohun tẹ́ mọ̀ lẹ́mọ̀. Ohun tẹ́ ò mọ̀ ẹ ò mọ̀. Bimbola, I don't think I can hide my feelings anymore. I am ready to let everyone know that I am in love with you. I'm scared. Scared? Scared of what? Or who? Why are you scared? You can't understand. Okay. Ṣé ìdìbò ojú sí mọ́ mi? Ẹ mọ́mọ́ tú o, ó kọjá òye wa o. Mo ní ẹ mọ́ tú o, kò mọ̀ ṣe tú o. Ẹ mọ́mọ́ tú o. Ẹ dákun, ẹ fi yè dénú, ẹ fi yè dọ́kàn, ẹ má bínú, ẹ mọ̀ pé ìbínú yín dàbí iná ni tí ò mójú èèyàn tó dáa, ẹ dákun ẹ má bínú. Ha! Kúdé rí, èyí tó ṣe yìí ò dáa, ó délé ayé tán, ó wá gbàgbé májẹ̀mú. Kúdé rí. Ó yẹ ẹ máa lọ! Ẹ máa lọ! Kúdé rí. Ìwọ fẹ́ gbàgbé májẹ̀mú. Kúdé rí! Ṣé lè ṣọ́ pé omi nìkan wà òkè?
No, I'm okay. I'm okay with this for now. Yeah, no, you know. Ever did you? Did you care? Sure. I'm sure. Well, okay, but not for now. Thank you so much. Thank you. Mommy. Yeah, mommy. Yes, ma'am. Ṣé kò sí wàhálà? Kò sí wàhálà mà. Ẹ̀yin náà ni mò ń dúró dè kẹ́ jáde kí n lè gbé sí ayọ̀ lẹ́nu yín. Ṣé mo pé bí tọ́rọ̀ dé dúró ẹ̀yin náà ni ẹni final say gẹ́gẹ́ bí ìyá wa. Èmi ò ní wàhálà tó bá ti lè ṣèlérí fún mi pé ọmọ mi ò ìyà ò ní jẹ, ebi ò ní pa, kò dẹ̀ ní sọ́wọ́ ìyà kankan lára ẹ̀. Bismillah. Mọ́mí, ṣe rí màá tọ́jú ẹ̀ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Bẹ́ẹ̀ ni ìyà ò ní jẹ, ebi ò ní pa, ìrà kan báyìí ò ní rìn. Ó dáa, ó yọ̀ọ̀dá fún ẹ tọkàntọkàn. Mọ́mí, ẹ ṣé gan ma. Ẹ ṣé gan ma. Ní kí ni? Kí lẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ wọn fún? Ṣé kò ní dúpẹ́ ni? Àbí? Ìdùnnú tó papọ̀ máyọ̀ yìí, ṣé kò wá tọ́pẹ́? Àbí? Ó tọ́pẹ́ ọkọ mi máa ṣe fàájì ẹ̀ pọ̀. Mi ní dúpẹ́ lọ́wọ́ ẹ tó fẹ́ fún mi lódìdí ọmọ. Yes, ma. Your mom is so beautiful and calm. Thank you. Kí ló dé at her age? Ó bọ́ ṣe rí, but beauty ń wọ́n no family yẹn ni o. Thank you. Okay. But anyways, mo ṣá believe pé gbogbo nǹkan tó sọ ẹ bọ́ ṣe rí náà nìyẹn. Because kí n tó débi Chilaya mi ń ṣe hey. I don't know because you know some people be like I wrong can they call me on the phone for it. But I think she's that woman I would love to have as my mother. Oni mo jábọ́ lẹ́yìn mami. Bẹ́ẹ̀ni. Baby. Èmi jábọ́ lẹ́yìn mami. Ó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀. Ìwà tó kú má kó àmọ̀nà ọ̀run má lọ yìí. Ìwọ tó yẹ kó ń kógun jàre oléyàn kan kógun jà ẹ́. Àṣírí ti tú. Ṣé bó sọ pé ìgbà tó ti fẹ́ mi, ó wà ókè o. Èmi bá yí ẹ jẹ́ ni o. Àmì èmi ṣe kinní kan ni o. Èmi ní wo lọ́pẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi ìmọ́lẹ̀. Òun ló jẹ́ kí n mọ̀ wípé ogun tèmi báyìí kékeré ni. Ṣọ́rọ́ ogun tiẹ̀ pro max ni. Wọ́n ní drop of water báyìí lógun tèmi. Ogun tiẹ̀ kò gba ilé yìí nìkan. Wọ́n lọ ológun gan o. Ológun lẹ́yìn gan. Wọ́n ní nínú ìròyìn ẹ lè ṣoríire, ẹ lè níláárí. Wọ́n ní ẹ lè ṣe wedding báyìí kó di ọ̀sán tí débì kó máa dalẹ́ rí. Ó kì í wọ́n fúnra rẹ̀ sọ fún mi. Jọ bàbá aládájá wo ló fẹ́ ìyá aládájá nílé yín tó dọjọ́ alẹ́? Tell me. No, tell me. Wo èmi ti wá solution sọ̀rọ̀ ara mi o. Ìwọ ni kó lọ wá solution sọ̀rọ̀ ara ẹ̀. Kó lè lọ bá jà because ó sọ pé ó ti jábọ́ lẹ́yìn ìyá ẹ̀. Ó ti jábọ́ lẹ́yìn ìyá ẹ̀. Ṣé tó bá yẹ kí mo jábọ́ lẹ́yìn ìyá mi bẹ́ẹ̀ ayé màmí máa bàjẹ́ wọ́n sọ fún mi. Ó bá ń ṣe bí dọ̀dọ̀yọ̀. Ní í ṣe dọ̀dọ̀yọ̀ jíjábọ́ yẹn ló affect mi. Ó bá ń ṣe bí dìdìrìn. Bro, lọ wá solution sọ̀rọ̀ rẹ̀ kó yé ṣe bí ọ̀dẹ̀ kó lọ bá yá ẹ̀. Baby, you know I love you. Mo mọ̀ pé wọ́n nìkan mo ní. Ó máa kóyà jẹ màmí fún tó sọ yìí o because wọ́n sọ fún mi o tí n bá wá bí wọ́n tán bá fẹ́ jẹ́wọ́ tí n bá yí fọnù fún wọn á lágbára o. Wàhálà màmí máa jẹ̀yà bí Ọlọ́run fẹ́ bá ti màmí jẹ ṣá. Wáyé tí mo ṣe máa jábọ́ tán ní sọ fún mi. Mo ṣáà ń wọ́n náà pé láti jọ èmi ìṣoríire. Bùrá tájú wọn ṣoríire. Bùrá Súlẹ̀ kò dáa fún wọn. Àti Sídì náà wá dálé moṣú. Màmí ma. Ọlọ́run ti bá ti màmí jẹ lẹ́nu. Baby, mò ń bọ̀. Yeah, good morning everyone. Good morning, sir. Èmi ni mo summon fún urgent meeting yìí. Thank you all for honoring me. So I just want you all to know that Miss Imole Ayo will be transferred to another branch. Our branch in Kaduna. So that's where she'll be transferred to. Why, sir? It's not only my decision, it's order from above, and I feel like with the way you're being proactive with Wow. Will you please marry me? Say yes. Say yes. Say Say yes. Say yes. Say yes. Yes. Say yes. Say yes. Say yes. Oh. Okay. Oh.
Ọ̀gá. Aha. Ọ̀gá. 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 Ẹ máa gbà mí. Kò máa sí kékeré àjẹ́ o. Tí mo kọ́ tó sọ lọ́jọ́ yẹn tó tọ́ ni. Ó ga o. Excuse me. Kí ni mo ṣe? I don't get. You don't get what? Kí ló ṣe? Tọ́ba dẹ̀ pé kékeré yá àgbà sí, wà ní rárá o, mi kì í ṣe kékeré yá àgbà o, mi kì í ṣe kíní kan o, àṣé bó ṣe rí lélẹ́yìn, orí bó ṣe rí. Ó báyé Mr. Coca jẹ́. Kí ló ṣẹlẹ̀ ní ìgbà? What is happening now? Ariwo yìí ti pọ̀ jù, kí ló ṣẹlẹ̀? Ìmọ̀lẹ̀ ṣé ká má pààrọ̀. Fún mi ló ya Mr. Coca ń wéèrè. Kò sí nǹkan kan tẹ́nibọ̀dì lè bá mi sọ. Tí Coca bá break heart mi lásán, mo máa jẹ́wọ́ ọmọ Ìjẹ̀bú fún ni, mo máa lọ labour fún ni. Eléyìí tún ga o. Wo, ó ga jù bẹ́ẹ̀ lọ, mi ò lára òfò. Bọ̀ ẹ dúró ná. Kí ni mánéjà máa ń rí lára àwọn smọ́lì gan-an? Torí mo gbọ́ nùwé ìtàn pé smọ́lì kan náà kan fẹ́ kó tó kàn án. Pẹ̀lẹ́ o, bígibígi. Ṣó mọ̀ pé bí smọ́lì ṣe máa ń ká mọ́kùnrin, ó yàtọ̀ sí bẹ́yìn bígi ṣe máa ń ká mọ́kùnrin. Pẹ̀lẹ́ smọ́lì. Excuse me. Ọ̀rọ̀ ẹnu lásán wà nìyẹn, mi ò mọ kókó ń pa ẹ. Ọ̀rọ̀ ẹnu lásán ni Ọlọ́run máa jẹ́ àdáràn. Ọ̀rọ̀ ẹnu lásán òṣìwò. Ọ̀rọ̀ ẹnu lásán òṣìwò pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ tó ṣe gbogbo ẹ̀. Ó bá yé ẹni ẹlẹ́ni jẹ́ tán, ó wá ní ọ̀rọ̀ ẹnu lásán ni. Wo Ọlọ́run á mú ṣìkàṣìkà ẹjọ́ kan. Sí ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká take it easy. Kò yẹ ká máa pariwo, please. Kò yẹ ká máa pariwo now. Ẹ jọ̀ọ́ now. Kò yẹ ká máa pariwo ní ká lóòótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ká má lè sọ. I'm out of this place. Ẹni sùn. Àgbẹ̀dùn. Àsùngbàgbé gbọdọ̀ ṣe mí. Ó déwọ̀. Ọ̀pá àṣẹ mi dà. Hello, bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ máa lọ wá pánkẹ́rẹ́ tó bá dáa, ẹ máa sín bíléèdì sínú ẹ̀. Tá bá ti dọ́dọ̀ màmí, tí màmí bá ti sọ̀rọ̀ wèrè, tí màmí kan sọ̀rọ̀ tó yẹ kan sọ, ẹ máa fi wọn lẹ́gbàá, ẹ máa wo ojú ẹ o, ẹ tó rẹ́ ní iṣẹ́ lábẹ́rù o. Ìtí màmí ṣe yẹn pọ̀ o. Àlàyé, mélòó wojú ẹ ìbá rẹ bá mi? Ìyá yín, ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè léegun lé ni? Àbẹ́ mọ̀ nǹkan tó ń pè ní òòṣà ọjà? Ìyẹn ni léegun lé, ìyẹn ni lòṣà ọjà. Ọmọkọ́mọ tó bá ṣíwọ́lù yẹ àti ṣorí rẹ̀ ó máa lọ tí kò gan aláyé. Ẹ mọ̀ bàbá, ẹ̀yin ránṣẹ́ kí n máa lọ ọ̀bọ̀ ó lè tẹ̀ sọ yìí ó lágbára. Ọmọ wèrè tó ń tútù kùtù ẹlẹ́yẹ ká lọ bá rí aláyé ìyá ẹ̀ fìyálẹ̀ ayé kí a máa gbádùn àtúwálé bàbá mélòó wojú ẹ o. Ẹ wò kò sọ̀rọ̀ ìyanu eléyìí o. Ṣé ọmọ tí ẹ̀mẹ̀ ń tútù kùtù yẹn ládùúgbò yìí? Òun la máa bá wí o. A máa yẹ kó mọ̀ ni o, a máa ṣe kíni ẹ̀ fún. Small. A lè báyẹn ni wí, a lè nà ìyá ẹ̀ ní. Small. Boss. Ẹ understand tí mi ń sọ. Even tó bá tiẹ̀ jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, mi ní báyà mi jàkà náà ti pè mí wọ́n nà wọ́n. Ọlọ́run, Jamali, màámi, kò jábọ̀, màá dẹ̀ ní ó yá ẹ jẹ́ ká zip ẹ̀. Màmí wá jábọ̀ mi wá lọ ń gbọ́n ta. Ṣé kò yẹ kó ti dáa fún mi jù báyìí lọ ni? Ṣé kò yẹ kó rí báyìí ni? Ṣé kò yẹ kí n ti fẹ́ ṣílé kí n ti ní ó yá gbogbo yẹn fọ́gò lọ sí junction to junction? Káwọn yẹn ti ẹ̀ béèrè pé ó dà kí ló tẹ̀ ń dá àdúgbò nǹkan ni ẹ̀ aláyé fẹ́ ṣílé ni o. Kò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, màá wá lọ ń gbọ́ lẹ́nu ẹnìkan ta pé mi jábọ̀.
tán pé ìyẹn máa dìtàn ní tí máa ń kọjá sí tọ́ba ní ìjà máa lì tí wọ́n máa ní ìwà àgbà kàn máa sọ pé ó ti jábọ́ ṣé ó ti jábọ́ yẹn ni wọ́n máa ṣàwùsẹ̀ sí. àlàyé irú dẹ̀ ń ṣe bá ẹbọ lẹ̀ ń bẹ̀ ẹ̀ tá a sọ pé ẹ lóògùn àná bí nǹkan ní iléeṣẹ́ àwọn àṣàbí yín ni tàbí ọmọ ilá bá ìbàjá máa kéré aláyò pọ̀. ògo ńlá ni ògo gbọgbọrọ Ọlọ́run bàbá tíwálé ọmọ múlẹ tí kò ọmọ ẹ gbàgbé àsìkò tí yín bọ̀. mo leave this talk abeg mo kú bàbá. ẹ sọ fún mi pé ọmọ yẹn gangan ló yẹ kí n dá sí ẹ. Ọlọ́run ká ṣe fún ká bá wí. ọmọ tó yẹ kó ní amáwo máa rò tó tún wá máwo tó tún rò ó jẹ́ rògbò adìẹ ni tó bá tiẹ̀ wá má sí mi kò lè pè mí one on one kémi àti ẹjọ́ sọ bẹ́ẹ̀ sì lọ sọ kiri bòyí tẹ̀ ń ṣe fún mi ṣé o pé kẹ́ paná shrine kẹ́ mú jẹnẹrétọ̀ shrine kẹ́ buyọ̀ sí kó bàjẹ́ ó bẹ́ẹ̀ tàjú kẹ́ yí mi sókè lọ. bàbá tíwálé ìbá mi bá rẹ̀ ẹ̀mọ́ géjì tèmi náà ti gé lọ mi ò gbó kankan bọ̀ tó yẹ pé tọrọ oníyàdé ni bàbá àlàkù àbọ̀sọ́ náà bẹ́ẹ̀ níṣẹ́ ń sunkún màbẹ́lẹ́ ìpẹ́kún mi mọ́lẹ̀ díẹ̀ bọ́ tí màmí náà máa padà bàjẹ́ o. mo yàn pín rere látọ̀run o àtẹ́wọ́ mo bala. ikú ayé bá pa ẹsẹ̀ wá aṣọ máa gbà wá ni ó fẹ́ bálẹ̀ àjọ ṣàjẹ́ fẹ́ bàjẹ́ ṣá. ikú ayé pààyà ẹ̀ wá tó bá tiẹ̀ lójú ṣó gbòòrò àwọn ọmọ alálùbáríkà ni wá ṣé wo ni òótọ́ wo ni àbí wo yẹn ni òótọ́ wo yàn ọ̀rọ̀ àwọn ọmọ olóore ọ̀rọ̀ àwọn ọmọ alálùbáríkà tán kọjá ó lè fẹ́ fi tẹnu bẹ̀jẹ̀ ó fẹ́ fi pa wá aṣọ náà fẹ́ bà tìyá ẹ̀ jẹ́ ṣá. kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń gbá mọ́tò mi. wà ṣé wọ́n ṣe ìyá ẹ̀ ní kí ló ṣe wọ́n kọ́lé òde pa rẹ̀ ṣáájú àti wò dá ni kí ló ṣe ẹ náà. ìjọba bínú tí kúrò bá tiẹ̀ ga ju mọ́tò ẹ̀ lọ nàgbọ̀nàgbọ̀ ṣọ́ọ̀ṣọ́ yóò rí mi bó ṣe ga tí mi ft tí mi sígbọnlẹ̀ ọlọ́run àbàtì ẹjẹ́ bọ́rọ̀ tó sọ ẹ jọ̀wọ́ mọ́tò wọn ló ń lò ó ń lo pangolo ó ń lo inú ẹ̀jẹ̀ eléyìí kọ́ ló ẹ̀jẹ̀ sọmọ ẹ mọ́tò táwọn ọmọ bá ti dáná sùn sọmọ ẹ mọ́tò tí mo ti ní ká sún ná ó dà ikú apá ẹ pẹ̀lẹ́ o ìwọ lọmọ yẹn tó mọyún núgbìn ó mọ tí kẹrẹ o ti ra o pẹ̀lú omi ṣòro inú ẹ̀ àbí ó ti yé mi pẹ̀lẹ́ o nílẹ̀ ìwọ ló lè yẹlẹ̀ o tó lè bilẹ̀ léèrè tó máa bálẹ̀ sọ̀rọ̀ wà á mú gbólé mi o olórí burúkú ọmọ ta lè mi o gbogbo wèrè àti dúkìá tájẹ bá ní olè ló máa kọ gbogbo òṣì tó kọjọ lẹ́yìn òní ni máa bá tiẹ̀ jẹ́ torí mi ti ń wá ẹ ti pẹ́ bí mi lè ṣe ń wá ẹ ti pẹ́ mi ti wò pé tó ti bá mú ẹ máa ṣèkà fún ẹ àmọ́ mi ní ṣèkà fún ẹ fúnra mi ní pọ̀kọ́jà kí n máa bá rú ẹ wí máa yẹ káwọn ọmọ mi ba tó dára rẹ jẹ́ ẹ àkáàkiri ẹ. wá ṣó ìyá wèrè. aláwọ̀ mo ti wá bọ̀bọ̀ dá kú ìṣúná o. òun ẹ ta ẹja olóògbé kúlẹ̀ ni. ló ń ṣe ilé dé. àwọn ọ̀nà ẹja ó yà wèrè. aláyé kan dá. ó ṣe ṣé máa bára yín jà ni. ló ń wọlé ilé ìkó. ẹ má yà á wẹ́rẹ́ bó ṣe gbà ìbẹ̀rẹ̀ kọ́ ọrùn ní kò ti bẹ̀rẹ̀ lórí burúkú ọmọ jájà bó bá ṣe ń ṣe wẹ́rẹ́ bó bá sọ ní kíní gbọ́ ó kú ó yẹ gbé má gbé náà. Majemu Orun, Majemu Orun, àyànmọ́ mi látọ̀run, àyànmọ́ yẹn ni kò jẹ́ àyànmọ́ tí mo yàn. Àyànmọ́ o. Ẹ ká sọ bọ̀dà. Yes sir, ṣé wà okay sir. Ẹ jọ̀ọ́ sir, mo béèrè ẹnìkan ládùúgbò yìí ni. Ẹni yẹn mi ṣe mọ̀ bóyá mo ti kọjá ibi tó wà bọ̀ mo mọ̀ pàgbègbè bíbà iná ló wà bóyá bus stop yẹn wà lẹ́yìn àbó wà wájú mi mọ̀. Ẹ jọ̀ọ́ sir, ẹni yẹn ó ga, ó pupa, ó ní teddy báyìí. Bẹ́ẹ̀ ni sir, then mo rántí pé wọ́n ti fún nickname bíbà pé Tántọ́lọ́run lórúkọ ẹ̀. Wèrè lẹ́ ń béèrè yẹn. Wèrè bíi ti báwọn kò ń ṣe wèrè ó kàn rẹ̀ díẹ̀ ni. Kódà àmọ̀gbà tó kúrò nílé. Wèrè ni. Wèrè ó kàn fẹ́rẹ̀ díẹ̀ ni. Ó dáa, wèrè ọ̀hún ibo ló wà? Mo mọ̀ dáadáa. Tẹ́lí báyìí ló máa ń jẹ́ sí. Ilé ó dẹ̀ gbé báyìí gan-an pinlẹ̀ sí gan-an. Tẹ́lí báyìí tẹ́ bá wọ síìtì yẹn next níwájú díẹ̀ máa rí dáadáa. Mo mọ̀ dáadáa náà. Ibà lọ jà wèrè ni. Ó dáa kò sí wàhálà ẹ ṣe. Ẹni bíbá kí wọ street yá àbí? Bẹ́ẹ̀ tẹ́ bá wọ síìtì yẹn máa rí dáadáa.
ibi ló tún dúró sílé ni jọ kí ló ń fa ayé ẹ̀rọ fún mi tẹ́tẹ́tẹ́ all the time kí ló ṣẹlẹ̀ àwa ní lecture room ń sìn àárí ẹ tó bá délé náà tẹ́tẹ́tẹ́tẹ́ ni jọ kí ló fẹ́ rí gbàánu tẹ́tẹ́ tó ń play gan. kí n tó kí n pọ́ kí lè mọ járó ni mọ̀ pé ọ̀ ló rán mi wá sí school. kí ni business ṣe mi ò bá wọ class no gbogbo ẹ̀yin tẹ́ ń wọ class tẹ́ ń jókòó tẹ́ ń gba lecture tẹ́ ń ṣe bí serious student ṣé ìyẹn mi pẹ́ máa pass ni last náà lélẹ́yìí tí lecture máa sọ pé round out kọ́ ṣe kíníkan kí ló fẹ́ fún yín. no dúró bàbá tó sọ pé ẹgbẹ́ ẹ̀ ń gba lecture ẹ̀ ń sìn báyìí pé èèyàn mélòó ló pass course ẹ̀ ṣé gbogbo yín sì lọ tún course yẹn ṣe ni àbí ẹ̀ sì máa padà lọ run course yẹn no ṣé ẹ̀ carry ẹ̀ over ni no mo ń bí ẹni náà gbogbo yín sì ń ní carry over náà ni so kí wàá ní ariwo tó wá ń palẹ́ mi lórí pé èmi wà ń bí kíníkan bọ́bọ́ má bá mi sọ yẹn o because kò ń ṣe bàbá anybody ló rán mi wá sí school mi mo dẹ̀ mọ̀ bí mo ṣe ń tọ́ra mi so bí mo dẹ̀ ti máa rówó ti máa fi settle everything náà lélẹ̀. kódà má bínú. no don't tell me má bínú bó tún ṣe ń sọ pé má bínú ẹ̀kan ló ń bí mi inú bó ṣe ń sọ pé kí má bínú ẹ̀ ló ń bí mi inú sórí ibi tí mo ti ń rí owó mi lélẹ̀ last náà lélẹ̀ àtẹ̀yìn tẹ́ dúró sí class àwa tá a dúró sí class gan àṣẹ máa pass jù yín lọ because ẹni tó bá mọ wé òun ló mọ̀ wé. Guys, listen to me. You need to leave there in 3 minutes. Take to road map 3. God Almighty. At this point, nobody cares about our effort. All they want to see is result. Like seriously? Mommy, sir. You're 2 minutes late. I'm sorry, sir. So let's get to work. Wọ́n fi ń jẹ́ òyàwó di ẹ̀yìn gbádìí ẹ̀. Kí ló dé tẹ́ like trouble? Why do you like making issues out of none? Commissioner ti fún wọn ní 5 days. I, for one, feel we can strategize. Dáwọ́dà! Kó ló gbọ́ lẹ́nu ẹ̀ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ sí mi. Yàrá yà, ṣégèlè wà nípò. Spider. I want a very clean job. Ṣé kí wá bust bubble ẹ̀? O ò tí ì rí kankan. No traces left behind. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí o, èmi ò fọ́ fún yàlájà anybody. With definition of ojú ẹ̀jẹ̀ mi. And from our findings, obìnrin ló ní ìfẹ́. Ìkòkò ló gbá omi kó gbá ẹ̀yìn kó tún wá gbá ṣoṣo. Majemu tó bá mi dá. Majemu Orun àyànmọ́ mi látọ̀run àyànmọ́ ire ni kò jẹ́ torí Majemu Orun Majemu